A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti wọ́gi lé ìkéde ìlú òfararọ State of Emergency ní ìpínlẹ̀ Rivers bí ó ti darí gómìnà Siminalayi Fubara, igbákejì rẹ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ kí wọ́n padà sẹ́nu iṣẹ́ wọn lọ́la Ọjọ́bọ̀, ọjọ́ 18 oṣù kẹsàn-án. Nínú àtẹ̀jáde òní ni ààrẹ ti kéde wípé àlàáfíà ti padà sí ìpínlẹ̀. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé pẹ̀lú ìdùnnú ni ààrẹ fi kéde wípé òpin ti wá fún ìkéde ìlú òfararọ lóru òní, kí gómìnà ọlọ́lá jùlọ Siminalayi Fubara, igbákejì rẹ̀ àti ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ títí kan agbẹnusọ Martin Amaewhule padà sí ẹnu iṣẹ́ wọn lọ́la Ọjọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ elétò ìdánwò NECO ti ṣe àfihàn wípé iléèwé 38 láàrin ìpínlẹ̀ 13 ni wọ́n ká tí wọ́n lọ́wọ́ nínú màgòmágó lẹ́nu ìdánwò ọdún 2025. Ọ̀gá àgbà fún àjọ NECO ọ̀jọ̀gbọ́n Dantani Ibrahim Wushishi ni ó ṣe àfihàn yìí níbi ó ti ń kéde ìyọ̀ǹda èsì ìdánwò. Bákan náà ni ó ní alámòjútó supervisor 9 ni wọ́n ti tọ́ka láti dá sẹ̀ríà fún lórí ẹ̀sùn ìlẹ̀dí àpò pọ̀, ìpẹ̀lú ọ̀bọ̀jáwùrà, àìtètè dé gbọ̀ngàn ìdánwò, ìwà tí kò lẹ́tọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní gbogbo iléèwé tí ó lọ́wọ́ nínú jìbìtì yìí ni wọ́n ti ránṣẹ́ sí fún ìjíròrò kí wọ́n tó wá gbé ìgbésẹ̀ sẹ̀ríà lé wọn lórí. Dantani ṣe àpèjúwe ìdánwò ọdún yìí ní ọ̀kan lára ìdánwò tí ó ṣe àṣeyọrí jùlọ, bí ó ti fi kún un wípé wọ́n yọ̀ǹda èsì ìdánwò lẹ́yìn ọjọ́ 54 tí wọ́n parí ìdánwò tí ó gbẹ̀yìn. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí èsì ìdánwò, Dantani ní 60.26% ni akẹ́kọ̀ọ́ tí ó gbà ju kírẹ́díìtì 5 nínú gbogbo ìdánwò títí kan ìṣirò àti Gẹ̀ẹ́sì, nígbà tí 84.26% ti gba kírẹ́díìtì 5 àti jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Agbẹjọ́rò àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ ìpínlẹ̀ Ondo àgbà amòfin Olúkáyọ̀dé Àjùlọ ti gbóríyìn fún olùdíje du ipò gómìnà láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Agboola Ajayi lórí bí ó ti jọ̀wọ́ ẹ̀sùn kòtẹ́milọ́rùn tí ó pè síwájú ilé-ẹjọ́ tó ga jùlọ tako gómìnà Lucky Ayédatiwa. Nínú àtẹ̀jáde ni agbẹjọ́rò ìjọba ti ṣe àpèjúwe ìpinnu Ajayi ní ti ẹni tí ó nífẹ̀ẹ́ ìlú rẹ̀. Àjùlọ ní ọ́fíìsì rẹ̀ ti ṣe àkíyèsí ìwé tí ó fi ránṣẹ́ ní ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún 2025 tí wọ́n kọ ránṣẹ́ sí akọ̀wé àgbà ilé-ẹjọ́ tó ga jùlọ. Ó ní ìpinnu Ajayi ṣọ̀wọ́n tí ó ṣe àfihàn àfojúsùn rẹ̀ fún àlàáfíà àti ìdúróṣinṣin ìjọba tiwantiwa. Agbẹjọ́rò ìjọba wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ìpinnu yìí túbọ̀ ṣe àfihàn àṣeyọrí gómìnà Lucky Ayédatiwa níbi ìdìbò gómìnà ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2024, níbi tí ó ti di olùdíje àkọ́kọ́ láti jáwé olúborí ní gbogbo ìjọba ìbílẹ̀ 18 tí ó wà ní ìpínlẹ̀ Ondo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ EFCC ti ṣe ìkìlọ̀ wípé ẹ̀sùn jìbìtì orí ẹ̀rọ ayélujára internet fraud ló ń túbọ̀ ń kóbá bí ọmọ Nàìjíríà ò ṣe rí ìwé ìgbélùú gbà láti ilẹ̀ òkèèrè. Alága àjọ EFCC Ọlá Olúkóyèdé ní kì í ṣe wípé ìgbésẹ̀ yìí ba ọjọ́ ọ̀la àwọn wọ̀nyí jẹ́ nìkan, ó tún ń kóbá àwòrán orílẹ̀-èdè ní ilẹ̀ òkèèrè pẹ̀lú àkóbá tó ń fún àwọn olùpamọ́ òfin ọmọ orílẹ̀-èdè rere. Olúkóyèdé tí Chief Superintendent fún àjọ EFCC Kóka Oyègúnlé ṣaṣojú ni ó sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ayẹyẹ kan tí ó wáyé ní ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers, tí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ lórí ààbò ṣe àgbékalẹ̀. Ọ̀gá àgbà fún àjọ EFCC yànnàná bí jìbìtì orí ẹ̀rọ ayélujára àti ìṣòro ààbò ṣe ń mú ìdíwọ́ bá ìdàgbàsókè tí aráàlú náà kò fi ní àǹfààní sí ohun amáyédẹrùn. Ó wáá rọ àwọn ọ̀dọ́ ẹkùn gúúsù jákèjádò orílẹ̀-èdè kí wọ́n darí agbára wọn sí iṣẹ́ tí yóò pọ́n wọn lé
bíi iṣẹ́ ọ̀gbìn, ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àti ìdásílẹ̀ ilé-iṣẹ́. Ó ní jìbìtì kì í ṣe àṣeyọrí, páńpẹ́ ni jìbìtì jẹ́, tí ó ṣe àpèjúwe rẹ̀ ní easy come easy go. Ọ̀pọ̀ tí ó ń tọ ipa yìí ni wọ́n máa ń padà pàdánù òmìnira, ìwà ọmọlúwàbí àti ọjọ́ ọ̀la wọn. Láìpẹ́, ọwọ́ òfin á tó wọn, kí wọ́n má fi òní ba ọjọ́ ọ̀la rere wọn jẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti yanjú ọ̀rọ̀ pásítọ̀ àgbà fún ìjọ House on the Rock, Pásítọ̀ Paul Adefarasin, lórí fọ́nrán tí ó gba orí ẹ̀rọ ayélujára níbi tí ó ti ṣe àfihàn ohun tí ó jọ ìbọn. Bí a kò bá gbàgbé wípé ọ̀sẹ̀ kìíní oṣù kẹfà ni fọ́nrán kan ṣe àfihàn Adefarasin tí ó mú ohun tí ó jọ ìbọn dání bí ó ti há sínú súnkẹrẹ-fàkẹrẹ. Fídíò yìí yọrí sí oríṣiríṣi àhesọ, ṣùgbọ́n Adefarasin sẹ́ ẹ̀sùn yìí bí ó ti ní ohun tí òun mú dání kì í ṣe ìbọn, òun kò sì kọjú rẹ̀ sí ẹnikẹ́ni. Nínú àtẹ̀jáde òní ni alukoro ọlọ́pàá ìpínlẹ̀ SP Abímbọ́lá Adébísí ti yanjú ọ̀rọ̀, bí ó ti ní fúnra pásítọ̀ ni ó wá fa ara rẹ̀ kalẹ̀ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ní Ìkẹjà láti yanjú ọ̀rọ̀. Lẹ́yìn èyí ni wọ́n ṣe ìwádìí tó lọ́rìn. Ìwádìí ṣe àfihàn wípé stun gun ni ó wà nínú fọ́nrán, kì í ṣe ìbọn gidi. Fún ìdí èyí, kò sí ìdí láti tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ni wọ́n fi wọ́gi lé ẹ̀sùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube, kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.